Ṣe rí ọ̀rọ̀ oyè jíjẹ nílẹ̀ Yorùbá níran, Yorùbá láṣà, Yorùbá lẹ́sìn. Nígbà tí ọ̀làjú dé ní gbogbo rẹ̀ ń polúkúmuṣu, ọ̀rọ̀ tí ọba Oluwoo sọ, ó sọ gẹ́gẹ́ bí ara rẹ̀. Ẹ rí i pé bóyá òun wọn ò dífá kan tó yàn. Bá a ti ń ṣe nílẹ̀ Yorùbá kó tó di pé àwọn ìjọba pàápàá gba ìṣàkóso oyè jíjẹ. Gbogbo ìlú kọ̀ọ̀kan ló ní àwọn afọbajẹ. Tí ọba kan bá ti sílẹ̀ wọ̀, wọ́n ránṣẹ́ sí ìdílé àwọn ọmọ oyè. Àwọn ọmọ oyè yìí ni ó máa wá dù ú, ẹni tó bá já mọ́ lọ́wọ́ ni. Tí ó bá sì ti já mọ́ ẹnìkan lọ́wọ́, tí wọ́n bá ti mú èèyàn kan, kó tó di pé olórí afọbajẹ ó mú èèyàn kan pé ẹ tá mú tá ṣe orò ọba fún ni, Ifá ni wọ́n dà. Ìdí ẹ̀ tá a ṣe máa ń dáfá ni pé a lè fi ẹwà ara tàbí búrùjí yan èèyàn sípò. Tí ọba kan bá jẹ tó bá pé Ifá ò yàn án, tí orí rẹ̀ kò bá rọ̀ mọ́ ìlú, wàhálà ni. Wọ́n lẹ́ni tí ò bá ní apá apẹ́, ẹni tí ò bá lẹ́sẹ̀ abẹ̀bẹ̀, ẹni tí ò bá lórí tí wọ́n pẹkùn sí, tó bá lóun ó jọba, ìyà ni ó jẹ. Ayé ẹni agẹṣin là á kà. Orí ọba tá a bá yàn ni ó máa pèsè fún ìlú, tí ó fi rọ tọkùnrin tobìnrin lọ́rùn lásìkò tó bá joyè. Kìí ṣe pé ọba ní ó máa dìde nílẹ̀ tí ó máa wọ agboolé kí láti máa kówó fún àwọn èèyàn kí wọ́n lè sọ pásìkò rẹ̀ dáa. Kìí ṣọba ní ó máa lọ rèé pèsè fún àwọn èèyàn pé ẹgbà o, ilé tí mo kọ́ ni ẹ máa gbé bẹ̀ o. Ẹni tí ó wà nínú ìlú tó ti ń dààmú lásìkò tó yẹ ọba tẹ̀ tó gbéṣẹ́ lọ, tí ọba tuntun débẹ̀, gbogbo tó ti ń fà tọwọ́ rẹ̀ ò tó, ọwọ́ rẹ̀ tó, ó kọ́lé. Láyé ọba lágbájá ni mo kọ́lé báyìí. Láyé tí ọba lágbájá joyè ni mo ra ẹṣin. Láyé tí ọba lágbájá joyè, nǹkan rọ̀ mí ni ẹ fi sọ pé ìgbà ẹni agẹṣin là á kà. Ìdí tá a fi ń dáfá nù, kí nǹkan burúkú má wọ̀lú lásìkò tí ọba yẹn, kí ìlú yẹn ó tòrò, kó tùbà, kó tùṣẹ, kó òun pàápàá kó rọ̀ lọ́rùn. Kẹ́ni ẹ̀ ògùn, ètùtù là á máa ń ṣe. Nígbà tí ìjọba rí i pé ìporó gan táwọn ọmọ oyè fàǹfà, wọ́n máa bínú ara wọn, àwọn ẹni tó ti kú ọ̀hún náà tún fẹ́ jẹ, ìjọba gbé gẹ̀ẹ́sẹ̀tì jáde wípé ọ̀dà ìdílé mélòó ní joyè ń lu ìdílé mẹ́rin. Tá a bá mú A, tí A bá kù ń bẹ̀, kí B ọba ọbẹ̀, kí C ọba, ìjọba ló ṣètò ìyẹn. Ìjọba kíjọba tó bá wá lòdì sí àṣà ìbílẹ̀ rẹ̀, kìí ṣèjọba dáadáa. Gómìnà kí gómìnà tó bá lòdì sí àṣà ìbílẹ̀ rẹ̀, kìí ṣe gómìnà dáadáa. Kí gómìnà tó lè fi òlù lu àṣẹ pé kí wọ́n fìyàn kan jẹ ọba, àwọn tó jóló àwọn aráàlú àti olórí afọbajẹ ó tún ẹni tá a yàn rèé o. Ẹ tí ẹ bá yàn ní gómìnà ń fòlùlù. Kí olórí afọbajẹ ìlú kó sì tó fi orúkọ èèyàn ránṣẹ́, wọ́n ti gbọ́dọ̀ dáfá sí ká wo ntípin rẹ̀ yàn gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan. Tó ṣe bá lọ rèé mú yàn kan típin rẹ̀ ò dáa, típin rẹ̀ ò gbó, wàhálà ni ó jẹ fáráàlú. Ọba gan pàápàá yóò jìyà ẹ̀. Ìdí tí ẹnìkan bá wá pọ̀ tí wọn ò bá wá ṣe gbogbo ń tá a wí, wọn ì ṣe èèyàn dáadáa. Yàtọ̀ sí pé wọ́n wá dáfá yẹn,
a rí pé ẹni tó yẹ kó jẹ ni ó tún wá ní àwọn iṣẹ́ tí ọba ó tún ṣe àtàwọn aráàlú. Ó ní ẹ̀kọ́ tí wọ́n máa kọ́ ọba. Ó ní ìdílé kọ̀ọ̀kan tó wà nídìí nǹkan tá a sọ. Ọba míì tó bá ti yàn báyìí ó ní iye ijọ́ tó gbọ́dọ̀ lọ rè gbé níbì kan la máa ń pè ní ìlérò. Wọ́n ń pè ní ìpèbí níbòmíì. Ó ní iye ọjọ́ tí ó gbé ń bẹ. Kọ́ba tó wọ ààfin ó ní iye nǹkan tí ó ṣe, ó ní orò tí ó ṣe kó tó wọ ọbẹ̀. Ó ní ẹ̀kọ́, ọba gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́. Oríkì, ìtàn ìlú. Ààfin kọ̀ọ̀kan ló tún wá, ojúlé kọ̀ọ̀kan ló wà láàrin ibi tí nǹkan kọ̀ọ̀kan wà. Ìdí ẹni tó fi jẹ́ pé èèyàn kì í gbọdọ̀ tán láàfin. Tí ọba kan bá sílẹ̀ wọ̀, àwọn tó gbọ́dọ̀ tó máa mójútó ààfin wà níbẹ̀. Ní àwọn ọba, gbogbo àwọn olórí ọba wọn yìí tán láàfin. Ọba tó bá tó dé yóò tún máa sọkọ wọn, yóò tún máa tọ́jú wọn ni, tí yóò mú un gẹ́gẹ́ bí ìyàwó rẹ̀. Àwọn ni ó máa fọ̀nà hàn, àwọn ní sì jẹ́ kẹ́mi ọba ogun. Nígbà iye lágbájá báyìí bí wọ́n ti ṣe níhùn. Ojúpọ̀nà kọ̀ọ̀kan ó ní ilé orí wà, káà Ifá wà, káà Ṣàngó wà. Gbogbo ẹ̀ náà ti ní ojúpọ̀nà fún. Tó bá bá jí láàárọ̀ ibi tó gbọ́dọ̀ kọ́kọ́ lọ, bó ṣe gbọ́dọ̀ ṣe ń bì, àwọn nǹkan ní ó kọ́lé ẹ̀kọ́. Ọba tí ọba wa gba gbogbo ẹ̀kọ́ yìí, tó bá pé ọba lòun, ṣé ẹ pé kì í sọba? Ọba tí ọba wa mú ìṣẹ̀dálẹ̀ tìlú rẹ̀ lò, tó bá pé ìṣẹ̀dálẹ̀ ìlú míì nù wọ́n máa ṣe, ṣé ẹ rí pé ó ti lòdì? Téèyàn ìbá sọ máa lè, kò gbọ́dọ̀ lòdì sí nǹkan àtìrandíran bàbá ẹ̀. Ní ẹ fi sọ pé ẹni tó bá sọ pé ara lọ́jọ́ ń gọ̀, àtìrandíran bàbá rẹ̀ ní bú. Nílẹ̀ Yorùbá lónìí a ti wà ní ayé ọ̀làjú ni. Ṣé ọ̀làjú wa sọ pé ká máa fi ojú egbò tẹlẹ̀? Gbogbo àwọn orílẹ̀-èdè míì tá a jọ wà ní ọ̀làjú yìí, India, China, British, wọn ò pa ìṣẹ̀dálẹ̀ wọn. Ó yẹ kójú ọmọ ti ọba tó bá sọ pé òun ò ní í ṣe nǹkan ìṣẹ̀dálẹ̀, ó yẹ kójú lè tì. Ṣé nígbà tó bá wá pé òun ọ̀dádé tó ní òṣùpá ní kán máa sùn lẹ́nu lórí, ṣé ìran tiwa ní máa ṣe bẹ́ẹ̀? Nígbà tó bá jẹ, tó bá sọ pé òun lòdì sí gbogbo ìṣẹ̀dálẹ̀ ìlú, nígbà àsí nílẹ̀ Saudi, àsí ní Bethlehem, kì í ṣe Jerusalem la ti wá. Nǹkan àbínibí bàbá wa la gbọ́dọ̀ máa ṣe. Wọ́n ká ṣe bí wọ́n ti ṣe kó lè bá a rí bó ti yẹ kó rí. Nígbà tí ọba British Charles tó jẹ, ó yẹ gbogbo ayé náà lórí, kò sẹ́ni tí ò rí lórí móhùnmáwòrán. British àwọn ní mú Anglican Church wá, àwọn Rome ló mú Catholic wá síbí. Bí Rome bíṣọ̀bù Rome tó bá wọ bàálù, ọba tí ń sọ̀kalẹ̀ yóò forí kanlẹ̀ nínú ìlú. Àṣà àwọn ìṣe wọn ni. Ẹ̀yin náà ẹ wo Charles tó jẹ ní London láìpẹ́. Òkúta àṣẹ̀ǹbáyé kan láti Babylon wọ́n gbé wá sínú ṣọ́ọ̀ṣì. Tó bá jẹ́ bí wọ́n ní ẹbọ ni wọ́n ń ṣe. Wọ́n fún un ní ọ̀pá àṣẹ, wọ́n gbégbá àwàlé lọ́wọ́, wọ́n tún fún un ní òrùka ṣẹ̀ǹbáyé. Nílẹ̀ tí Yorùbá ń bì, òrùka tí wọ́n máa ń fún ọba yẹn, wọ́n ní apá ọba ni ó ka. Àyàmọ̀ tó bá ṣe pé òrùka ò káwọ́, kí apá rẹ̀ ó lè káyé, wọ́n fún un lórùka, káṣẹ rẹ̀ ó lè múlẹ̀. Ọba kan wà jẹ nílẹ̀ Yorùbá ń bì yóò sọ wípé gómìnà ò jẹ́ ṣe tí ọ̀dà. Kí gómìnà tó lè fi àṣẹ sí pé ká fèèyàn kan jọba, yóò ti gba ìmọ̀ràn àwọn afọbajẹ nínú ìlú pé ẹni tá a mú rèé o,
bí bẹ́ẹ̀ kọ́ náà ni ọ̀pọ̀lọpọ̀ arukutu fi máa ń ṣẹlẹ̀ tẹ́ fi máa ń pe ọ̀pọ̀lọpọ̀ ọba mi lẹ́jọ́ pé kò lẹ́tọ̀ọ́ kó jẹ́ wọn ò ṣe bó ti yẹ wọn ó ṣe téèyàn bá ti ṣe bó ti yẹ wọn ó ṣe kò ní rí bó ti yẹ ó rí. Ọba tó bá jẹ́ bóun ṣe sọ wípé gómìnà ló yan òun, àwọn tí kì í ṣe gómìnà ló yàn tó jẹ́ pé Ifá ló yàn wọ́n tiẹ̀ ti ń dá lóhùn báyìí. Lára wọn ni ọba ọlọ́tà. Àwọn tó ní ilẹ̀ Yorùbá lónìí oríṣiríṣi ọba la ti ní. Alọ́ba àgbàlódé, alọ́ba àtalẹ̀mú, alọ́ba àwérèǹde, àwọn ọba àwérèǹde wà. Àwọn tó jọba àtalẹ̀mú mọ́ra wọn tí wọ́n mọ̀ tán tí wọ́n ń ṣètò tí wọ́n ọba kọ́ba tó bá jẹ́ ilẹ̀ Yorùbá tó bá ti ń tàpá sí nǹkan àbínibí rẹ̀ kì í ṣọba. Èèyàn lásán kan ni kì í ṣe ọba. Nítorí náà a wá rí ní ìsìn wípé gbogbo nǹkan ìṣẹ̀ǹbáyé tá a bá kò sí nǹkan tó ní ká bá rí tí ó bá yẹ ká dọ́gbọ́n sí kápẹ́ bá ti máa ṣèyí nù kò léèwọ̀ ṣùgbọ́n kí wàá ṣe pé ká pa gbogbo ẹ̀ tì. Ó yẹ kójú máa ti àwọn tí wọ́n sọ pé òróró nìkan máa ta lé àwọn lórí. Àwọn ò fẹ́ jọba nílànà ìbílẹ̀. Ọba tí ó bá jẹ ọba nílànà ìbílẹ̀ kì í ṣọba. Ó ní ẹ̀kọ́ tọ́ba ọkọ̀. Ìrùkẹ̀ ní ìbá ṣe ń mú kẹ̀ lọ́wọ́ ẹ̀ wọ́n máa ń kọ́ ọba bá ṣe mú lọ́wọ́. Ijó jíjó ó ní bọ́ba ṣe gbọ́dọ̀ jó. Ọ̀rọ̀ tá a máa ń sọ bọ́ba ṣe gbọ́dọ̀ dáhùn sọ̀rọ̀. Tẹ́ bá lọ bá ọba nínú ìyẹ̀wù ó ní nǹkan tọ́ba ó sọ. Tí ẹ bá bá ọba nínú pálọ̀ báyìí tí gbogbo èèyàn bá pé sáàrin ìlú bíbà ó ní bọ́ba ṣe gbọ́dọ̀ bá àwọn aráàlú sọ̀rọ̀. Ọba tí ó bá ti gba gbogbo ẹ̀kọ́ tí ó tẹ̀lé ìlànà kìí ṣọba ilẹ̀ Yorùbá. Ọba bòmíì ọba ara rẹ̀ ni. Àwọn tó fi sórí oyè àwọn náà wọ́n ní ìbáwí. Torí ọba tẹ́ ẹ bá ti rí pé kò gba ọ̀nà tó yẹ kó gbà kò yẹ kí wọ́n fi wé oyè lé lórí. Tí ẹ bá fowó oyè lé lórí gbogbo wọn náà nìyà wọn jọ torí ìṣekúṣe ni wọ́n máa ń ṣe ìwàkúwà ni wọ́n máa ń wù. Gbogbo àwọn ọba tó láàkùn láàka tí ẹ lágbára ó tún ní bá a ṣe bí ẹ ṣe kó wọn láfàrò. Lóòótọ́ a máa ń sọ pé ọba aláṣẹ ìkejì òrìṣà kábíyèsí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó tún láwọn tí kó ọba bí Aláàfin ó ti gbòòrìn tó ṣe tó àwọn kan ń bẹ nínú ààfin tó jẹ́ pé Aláàfin gbọ́dọ̀ dọ̀bálẹ̀ fún wọn táwọn ìyá kan nínú ààfin Ọ̀yọ́ èmi mo sọ bẹ́ẹ̀. Bá a ṣe bá nu gbogbo nǹkan tá a bá báyẹn ó yẹ ká tọ́jú wọn ni ká má ṣèṣe oníṣe ká má wọ̀ níwà. Àwọn ìjòyè kan wà tó jẹ́ pé tó bá fẹ́ kọjá àyè ẹ̀ gan àwọn ẹni gbọ́dọ̀ sọ pé àfàró ó ní tí a máa pa láròkò fún ọba tí ó fi mọ̀ pé ẹ̀sìn dé o. Ọba ò gbọ́dọ̀ mọ bí ẹ bá ń pé ìwọ ni náà gbọ́dọ̀ máa kóra rẹ̀ kábíyèsí àfẹ̀yìn kò sí kíní ó gbọ́dọ̀ bá iṣẹ́ tiwa nu. Àwọn míì máa sọ bẹ́ẹ̀ tẹ Ọlọ́run nìkan ni kábíyèsí. Ọlọ́run ni kábíyèsí lóòótọ́ ṣùgbọ́n ọba aláṣẹ ìkejì òrìṣà nílẹ̀ àwa Yorùbá la pọ́n ọba léjù. Gbogbo ẹ̀sìn yòókù wọn ní ọba bí Ọlọ́run ò sí. Lóòótọ́ Ọlọ́run náà bí Ọlọ́run ò bá fi àṣẹ sí ọba kò lè jẹ́ torí bí wọn bá dáfá kò ní mú. Ìyẹn ò ní àwa fi máa ń pọ́n ọba a sì bọ̀wọ̀ fún ọba wa a pọ́n wọn lé a fi wọ́n ṣe ẹni ọ̀wọ̀. Ọba tó bá wá pé ṣé ó lè tẹ ọba kan lọ́rùn ní ìsìn kí èèyàn lọ sáàfin kán wá lé góńgó kán má dọ̀bálẹ̀ fún sínú ọba yẹn lè dùn kán wá lé àbí kéèyàn lọ kọ́ mọ́ jẹ́ pé ẹni tó jẹ́ kínní kọ́ nawọ́ sí ọba kókó ọba bọ̀wọ́. Ó ní àwọn èèyàn tí wọn ò lè gbọdọ̀ dọ̀bálẹ̀ fún ọba.
tó yẹ pé tán bá dọ̀bálẹ̀ fún ọba ọ̀hún ní fọ́ba yẹn. Lára wọn ni àwọn tó bá jẹ́ aṣojú òrìṣà. Bẹ́ẹ̀ni ṣe jẹ́ àràbà Òṣogbo níṣẹ̀mí ìdọ̀bálẹ̀ fọ́ba èèwọ̀ ni. Àràbà bòmí lè dọ̀bálẹ̀ fọ́ba o, ṣùgbọ́n ní ìṣẹ̀ǹdálẹ̀ tiwa ń bì èèwọ̀ ni. Bá a ṣe bá nu, bá a sì ṣe gbọ́dọ̀ mọ ṣé nu. Ẹnikẹ́ni tó bá pé wọ́n ó mọ yí nǹkan po òun kàn ń ṣe wàhálà ni. Torí bẹ́ẹ̀ òun la ṣe ń sọ fún gbogbo àwa ọmọ Yorùbá nílé lóko wípé àṣà àti ìṣe wa a gbọ́dọ̀ mójútó. Gbogbo àwọn orílẹ̀-èdè yòókù ni wọ́n tọ́jú àṣà. Inú ayé ọ̀làjú yìí la jọ wà. Tẹ́ bá ti rí India ní ìsìnlẹ̀ ẹ ti mọ̀ pé India ni. Ó ní bí wọ́n ṣe kíra wọn. Tẹ́ bá ti rí Chinese lẹ́tì mọ̀ pé Chinese ni. Gbogbo àṣà àti ìṣe wọn ò pátì. Ní gbogbo ayé lónìí rẹ́tọ́ráǹtì Chinese ló gbajúmọ̀ jù tó wọ́n ń ṣe oúnjẹ tó yẹ pé oúnjẹ àtètè. Tẹ́ bá ti wọ inú rẹ́tọ́ráǹtì lẹ́ẹ̀tì rí ibì kan báyìí tí wọ́n ṣe ọ́tà sí nínú rẹ́tọ́ráǹtì China. Tó bá wá jẹ́ pé ọmọ Yorùbá kan ni wọ́n ní ẹ wo kinní kan nínú rẹ́tọ́ráǹtì má ti bẹ́ẹ̀ jẹun mọ́. Wọ́n ti polúkúmuṣu àṣà wa. Wọ́n ti da lúrú pọ̀ mọ́ sàpà. Àwọn ẹlẹ́sìn ni o, àwọn ẹlẹ́sìn méjèèjì, gbogbo àwọn mísọ́nárì gbogbo wọ́n fẹ́ dojú àṣà Yorùbá dé ní èyí tí kò sì yẹ kó rí bẹ́ẹ̀. Wọ́n ní tá a bá dé gbó sákẹ́sákẹ́ ẹ̀kẹ́ ni àṣà. Tá a bá dé ọ̀dàn sákùnsákùn okùn ni àṣà. Tá a bá dé gbó kòsẹ́kẹ́ kòsókùn okùn lóòrò làátà. Tí ẹ̀sìn kan bá ti òkèèrè wá ó yẹ kó lè bọ̀wọ̀ fún nǹkan tán bá ń bẹ̀. Tẹ́ ẹ bá mú ẹ lè ṣàmúlò nínú èyí tí ẹ bá ń bẹ̀ ọ́ kẹ́ ẹ fi kún èyí tí ẹ gbé wá. Ṣùgbọ́n wọn ò ṣe bẹ́ẹ̀, ṣe ni wọ́n fẹ́ pa gbogbo, wọ́n fẹ́ sọ wá di àkámọ́tì àmọ́ láyé. Ẹ̀sìn tilẹ̀ Yorùbá yìí náà ó ti lọ sí òkèèrè nísìn. Tẹ́ ẹ bá lọ Trinidad and Tobago ẹ bá ẹ̀sìn òrìṣà ń bẹ̀. Tẹ́ ẹ bá lọ Amẹ́ríkà, tẹ́ ẹ bá lọ Brazil, tẹ́ ẹ bá lọ Cuba, tẹ́ ẹ mọ̀ kó ti di àjèjì ń bẹ̀. Bẹ́ẹ̀ náà ni ẹ̀sìn àwọn Muslim àti ti àwọn Christian di àjèjì lọ́dọ̀ wa. Kò sí nǹkan tó burú ń bẹ̀, ṣùgbọ́n ṣe ná láti wá ọ̀nà láti fi wọ́n bọnú ara wọn kí àlàáfíà kó lè dọ̀rọ̀ tẹrútọmọ wa lọ́rùn. Kí a lè gbé ìgbésí ayé tí kó rọ ẹkẹ́ ilé, kó rọ ìgboro ìlú, kó rọ ọkọ, kó rọ aya. Tí ẹ̀sìn wà fún un. Kò sí ẹ̀sìn gan ni ìyá tó bí àṣà. Kò sí bẹ́ẹ̀ ti ṣàṣà tẹ́ẹ̀ ní sẹ̀sìn, kò sí bẹ́ẹ̀ ti sẹ̀sìn tẹ́ẹ̀ ní ṣàṣà. Tẹ́nìkan bá pẹ́ àṣà ní tó wọ́n ṣẹ̀sìn ó ń tan rẹ̀ jẹ irọ́ ni. Torí ẹni tó bí àṣà gan ẹ̀sìn ni. Tórin kan lẹ bá ń kọ nílẹ̀ Yorùbá tẹ́ ń kórin bí wọ́n dá o. Tẹ́ ẹ bá tàn díẹ̀ ìdí òòṣà kan ló ti lọ. Bí òwe kan lẹ pa tí ìtàn kan lẹ sọ, kò sí nǹkan ọ̀hún tẹ́sẹ̀ tí ò ní jẹ́ pé àwọn òòṣà wọ̀nyí ló dá ẹ lẹ̀. Nípa bẹ́ẹ̀ kò sí bá a ti lè fẹ́ ṣe tá a lè yọ ẹ̀sìn kúrò nínú àṣà wa. A gbọ́dọ̀ lè máa ṣe. Kò sì sí ìtìjú ń bẹ̀. Tí wọn ìbá dé adé ní ilẹ̀ Lárúbáwá, tí èmi bá gbé adé bọ̀rùn tí mo jẹ́ ọmọ ọba, tí bí wọ́n ti ṣe níran mi nu. Ẹ tó bá wò lè ṣùṣùkà lérí. Bẹ́ẹ̀ bá sì pé wọ́n máa lé góńgó gbowó ni ìdọ̀bálẹ̀ ni wọn àákíyàn nílẹ̀ Yorùbá. Ifá ní búrúbú là yí ìka, gbọ̀rọ̀gbọ̀rọ̀ là á dọ̀dọ̀bálẹ̀. Tá a bá dọ̀dọ̀bálẹ̀ tá a bá pàgbọ́n mọ́ a máa ládúró ohun tí í ṣe fún ni. Adébáfẹ́ ń tọ́mọ̀ sí ọ̀pẹ̀ tí ọjà ayé ẹ̀ dúpẹ́. Kí ìyá ọmọ tó bí ọmọ nínú tó ṣe wàhálà tó tọ́ ọmọ lọ́sàn-án lóru kọ́mọ wá dé kó ní hello mọ́mì. Kó má kúnlẹ̀. Nílẹ̀ ti Yorùbá tó bá ṣayé John yóò tún kúnlẹ̀ báyìí, yóò yí ká ọ̀tún tí yóò yí ká òsì láti bọ̀wọ̀ fún ìyá àti bàbá èèyàn.
kò sí tìjú ń bẹ báwa ti ṣe ń tẹ bó bá sì jẹ́lẹ̀ Gẹ̀ẹ́sì ni tí ọmọ bá nawọ́ sí ẹ lò mọ́mì tó nawọ́ sí tẹ́ ẹjọ́ bọ́wọ́ bí ẹ ti ṣe nù àwa ẹ̀ṣẹ̀ bá ń lè tẹ́ ń bì. Kò sì sí ọmọ tí ọmọ tẹríba àbí àbúrò tí ọmọ tẹríba fẹ́gbọ̀n àbí ìyàwó tí ọmọ tẹríba fún ọkọ rẹ̀ tí ilé ayé rẹ̀ ò ní rójú tí kò ní san. Tí ọkọ àtobìnrin bá ní gbólóhùn asọ̀ tẹ́ ń ṣe gbọ́ngbọ̀ngbọ̀n láàrin ara wọn tó bá di àárọ̀ kùtùkùtù tí obìnrin bá jí tó bá lọ síbi ibùsùn ọkọ rẹ̀ tó bá pè bàbá alágbájá olówó orí mi ọkọ mi ọ̀rọ̀ tá a sọ lánàá ẹ má bínú wọn ò mọ ní tó bá bẹ̀rẹ̀ sí kí oríkì ọkọ kò sí ọkùnrin tí ì bá ṣe ọmọ àlè níbẹ̀ lọ̀rọ̀ wọn parí sí. Òpó ni ọ́ òpó rọ́sọ òpó gbàjá ọmọ kàn sílé ọmọ kàn sóde dákun forí ẹ̀yin ẹ wo ọmọ kékeré ọmọ tuntun tó wọn bá ń sunkún tí abiyamọ gbé ọmọ rẹ̀ sẹ́yìn tí kí ni ọmọ ìfẹ́ gbà wọ́n fún lọ́mú kò gbà wọ́n fún lóúnjẹ kò tó bá gbé sẹ́yìn tí bá ń pàṣẹ fún tí bá ń kì í lórí kì í bàbá ọmọ yẹn bẹ́ẹ̀ yóò sùn lọ bẹ́ẹ̀ ni. Àwa mọ orin arẹmọ mọ́ àwa ń ṣe gbogbo ẹ̀ pángolo káàkiri. Ìran Yorùbá wo ìyẹn lè kàn pé ilẹ̀ kan lọ rí agboolé wọn ní Lárúbáwá pé agboolé wọn ó wà ní Lárúbáwá àbí Bethlehem ni wọ́n ti rí pé ibi tá a ti ṣẹ̀. Irú àbàjá tẹ́nìkan sójú yìí ibo wọn ti kọ́ nílẹ̀ Bethlehem àbílẹ̀ Saudi. Bí wọ́n bá kì mí Ajísọlá wọn kì mí sí ilé bàbá mi tó bá tún kì mí ó kì mí sí Làgbàyí ọmọ ọ̀nà ilé ìyá mi ni. Kò sọ ẹni tá a mọ kí oríkì rẹ̀ torí rẹ̀ ò ní wú tí ò sì ní máa ṣe nǹkan tó bá ṣe. Torí bẹ́ẹ̀ ọ̀rọ̀ yìí ó jẹ mọ́ ìjọba ó sì jẹ àwọn ìjọba èmi mọ̀ yìí pé kò sí ìjọba tí ẹ̀yìn gómìnà kan tí ó wà lórí àlééfà tí ó fẹ́ kàn sọ ọ̀rọ̀ ní búburú a fẹ́ kí wọ́n sọ wípé àsìkò tòun ọ̀dà ni. Kò sì sí ọba kan náà tí ó fẹ́ kí wọ́n sọ ọ̀rọ̀ ní búburú torí gbogbo níta wá sí láyé ìtàn nípa tí ń jí ojoojúmọ́ là ń kọ́ tàn. Wọ́n ní èyí tá a ṣe lónìí yóò dìtàn lọ́la gbogbo wa ni ó dìtàn láyé ọba báyìí nǹkan báyìí ní ṣẹlẹ̀ ìgbóná báyìí ló wọ̀lú láyé ọba báyìí ara tu gbogbo èèyàn ẹni tí ò kọ́lé ẹni tí ò ti ra mọ́tò ọba tó wá ṣe pé ìkóró gan ni àsìkò tiẹ̀ tó jẹ́ pé bẹ́ẹ̀ tí ìkú wọlé ni àwọn òkú wọ̀de ṣé ọba dáadáa ni. Kò sí ọba náà tí ọba fẹ́ jẹ́ ọba dáadáa tó yẹ kó tàpá sí nǹkan àbínibí rẹ̀. A sì ti máa ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pé ẹni bá ti mọ̀ tó bá jẹ́ ìdílé ọba ni tó bá ti mọ̀ pé òun ò ní lè fara mọ́ gbogbo nǹkan wọ̀nyí kó fọba lẹ̀ fẹ́ni tí ó jẹ́ kìí ṣe dandan ẹni tó bá ti lè pa gbogbo àwọn torí èyí ló lè fún wa ní ìdánimọ̀ tó sì lè fún wa ní oríyìn tó lè fún wa ní ògo kì í àwa ò ní gba ọba tó jẹ́ pé yóò pa nǹkan ìbílẹ̀ wa rẹ́ ọba tí ó sì máa ṣe àṣà ní òfegè tó yẹ pé ọ̀tọ̀ ni tí wọ́n máa wí lẹ́nu ọ̀tọ̀ ni tí wọ́n máa ṣe níkọ̀kọ̀ kìí ṣe ọba. Torí bẹ́ẹ̀ gbogbo ọmọ Yorùbá nílé lóko lódò ò ní ọ̀rọ̀ yìí bá wí gbogbo àwa tá a jẹ́ ìdílé ọba tá a wá láti ìdílé ọba ò ní ọ̀rọ̀ yìí bá wí gbogbo ọba tó sì wà nípò tẹ́wà lójókòó lónìí tí wọn ò tí ì sílẹ̀wọ̀ ó yẹ kí àwọn náà kàn pa àrònú wọn kàn pa ọ̀dọ̀fínú wọn kí wọ́n máa ṣe nǹkan àbínibí wọn kì í ṣẹ̀ṣẹ̀. Ẹ̀yin náà wo gbogbo àwọn ìlú òkèèrè nígbà tí àwọn British ẹni tó jẹ Prime Minister London lónìí house number 10 níjọ́ tí ó wọ bẹ̀ báyìí ẹnu ọ̀nà àbáwọlé báyìí ó ní àwọn gbogbo àwọn nǹkan ètùtù tó tò sẹ́nu ọ̀nà kó tó dáṣẹ̀ wọnú ilé ẹ̀. Tó bá jẹ́ ilẹ̀ Yorùbá ń bì ní wọ́n ní ẹlẹ́bọ ni
àwọn èèyàn àwọn sì gọ̀. Ayé ọ̀làjú ìlàjọ ń gbé o, torí kò sí nǹkan tó ní ká pa àṣà àti ìṣe wa tì, ká máa ṣe òun ló lè fi dáa fún wa. Ká má tijú sí nǹkan. Mi ò tijú sí ìran bẹ́ẹ̀ bá wọ agbádá níran tẹlòmíì déédéé ni èmi ọmọ wọ̀ ń tèmi. Èdè ni èmi ọmọ sọ bó ṣe jẹ́ nu.